àṣẹ lóòótọ́ lòwe Yorùbá tó sọ pé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó bá ti gbódó mì ìwọ tó o bá gbódó mì ó ti mọ̀ yí pé o ò lè dúró o ò sì lè nàró ẹ wọ àṣírí mi tó ti tú lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. àṣírí eléyìí ó sọ́ọ̀kì yín bó ṣe sọ́ọ̀kì èmi náà àsìkò sí ń tọ́mọnìyàn ò lè ṣe tó bá ti dọ̀rọ̀ olówó dé. ètò gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad yìí sì máa display àwọn evidence kọ̀ọ̀kan fún yín. ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé ìyàwó Mohbad èyàn Wùmí Cynthia ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ tó ṣe lẹ́yìn bí ọdún kan tí Mohbad jáde láyé ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún yín kó lè yé yín dáadáa. ẹ̀yin náà mọ̀ pé Mohbad èyàn Ìlérí Olúwa ó jáde láyé ní September 12, 2023 lẹ́yìn ìgbà tí Mohbad jáde láyé láwọn ènìyàn tó ń bira wọn pé kí ló pa Mohbad ẹ wo ibẹ̀ gan kọ́ là ń lọ tó rẹ́yìn náà ti mọ gbogbo sítórì tí ń lọ níkànnì ayélujára àṣírí tó tú gangan la mú wá fún yín. lẹ́yìn ìgbà tí Mohbad kú tán Cynthia èyàn Wùmí òun àti àbúrò Mohbad gangan ọmọ ìyá ọmọ bàbá wọn lọ ilé ẹjọ́ in display àwọn evidence kan tí mo fẹ́ kẹ́ ẹ rí o ẹ mọ̀ gbọ́ o wọ́n lọ ilé ẹjọ́ wọ́n wá lọ bá àwọn ilé ẹjọ́ pé àwọn fẹ́ kí wọ́n fi ókọ Wùmí ókọ Àdúrà àti ókọ Liam èèyàn ọmọ Mohbad kí wọ́n fi replace ókọ Mohbad gẹ́gẹ́ bí estate fún ẹni tó kú. ìtumọ̀ estate ni pé àwọn ni wọ́n dúró ní dúró àti gba gbogbo property rẹ̀ tó fi ayé. ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé bàbá Mohbad ti jáde ó ní pé Wùmí ẹ̀ ṣe ìyàwó ọmọ ọ̀hún. ipa àwọn méjèèjì ò ṣègbéyàwó ṣùgbọ́n engagement nìkan ni wọ́n ṣe. Wùmí tako bàbá yìí pé ọkọ ọ̀hún ni Mohbad kó tó jáde láyé ìyàwó ẹ̀ lòun sì jẹ́. ibẹ̀ gan wà là ń lọ. ẹ̀yin náà mọ̀ pé kí wọ́n tó pè èèyàn níyàwó èèyàn ní Nàìjíríà tá a wà yìí ó gbọ́dọ̀ ní legal document tí ó bá àkẹ́ ẹ̀ bóyá yálà marriage certificate tàbí kó jẹ́ pé gbogbo dọ́kúmẹ́ǹtì rẹ tó ń ṣe pátá ó kọ ọkọ rẹ ní ó wà bẹ́ẹ̀. ìgbà tí wọ́n dé ilé ẹjọ́ láwọn fẹ́ rí dọ́kúmẹ́ǹtì tó fìdí ẹ̀ múlẹ̀ pé Wùmí ìyàwó Mohbad ní í ṣe. ó wá mú àwọn evidence kan lẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fi hàn yín evidence tó kọ́kọ́ múlẹ̀ ẹ báyìí lọ ibì kankan o ibì kan bẹ̀ tí ó sọ kì í nìsín. evidence tó kọ́kọ́ filẹ̀ ní NIN rẹ̀ tó ibẹ̀ ni orúkọ rẹ̀ ti ń jẹ́ Alọ́ba Cynthia Ọmọwùmí. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé sọ́ọ̀nìmù Mohbad òun náà ni Alọ́ba èyàn Ìlérí Olúwa. ilé ẹjọ́ ọkàn wọn ti kọ́kọ́ ń balẹ̀ pé n tó kọ rẹ̀ tó fi ń jẹ́ Alọ́ba lórí NIN tí túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyàwó rẹ̀ ni ó sì mọ̀ tó fi fowó kọ ẹ̀ sí. mọ̀ ń bọ̀ ẹ wá túmọ̀ àwọn tó wá jẹ́ legal team bàbá Mohbad àwọn wá lọ wo international passport yẹ kí ni orúkọ wo ló wà lórí international passport ẹ jẹ́ fi hàn yín. ìgbà tí wọ́n lọ wo rí international passport tó epo ṣẹ̀ṣẹ̀ rí ní òbí ọdún kan sẹ́yìn wọ́n rí i pé Adébánjọ Cynthia Ọmọwùmí ló ń jẹ́ ń bẹ̀. wọ́n wá ní wípé Adébánjọ Cynthia Ọmọwùmí then NIN òun kárí Alọ́ba Cynthia Ọmọwùmí. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tó bá ti ṣe international passport rí n tó dájú ni pé NIN yín ni wọ́n líǹkì mọ́ international passport yín orúkọ tẹ́ ẹ bá ń jẹ́ lórí NIN ni ó appear lórí international passport tí ó túmọ̀ sí pé orúkọ tẹ́ ẹ kó wà lórí international passport ẹ̀ ní Alọ́ba Cynthia Ọmọwùmí sẹ́ǹbà mi lọ. ibẹ̀ làwọn legal team bàbá Mohbad wá ní pé nǹkan kan ti wrong tí ó kọ international passport tí ò fi papọ̀ mọ́ ó kọ NIN. wọ́n wá lọ sí iléeṣẹ́ àwọn NIN ẹja tún wá wú ọkọ̀ míì tí wọ́n tún rí lórí NIN rẹ̀ míì káwájọ mọ̀ bíra wa bó ló ṣe jẹ́. àwọn iléeṣẹ́ NIN tún wá fún wọn ní information Wùmí. ìgbà tí wọ́n mọ̀ dórí NIN táwọn iléeṣẹ́ NIN filẹ̀ ó tún wá jẹ́ Alọ́ba
Cynthia Wùmí, tí túmọ̀ sí pé orúkọ tó wà lórí international passport ẹ̀ ló wà lórí NIN míì táwọn ilé ń filẹ̀. NIN ti wá pé méjì, ìkan jẹ́ Alọ́ba Cynthia Wùmí, ìkejì ń jẹ́ Adébánjọ Cynthia Ọmọwùmí. Mo rò pé ẹ̀yin náà ti ń bá mi lọ bí mo ṣe ń sọ. Ṣé ká wá sọ wípé torí pé nǹkan táwọn èèyàn ń sọ níkànnì ayélujára àti pé wọ́n ní pé tí Wùmí fi lọ ṣe torí eléyìí ni pé torí property Mohbad tó fẹ́ lọ kílèmù èèyàn nílé ẹjọ́. Ẹ má bá mi bá lọ kálọ̀ o. Mo rò pé ẹ̀yin náà ti ń bá mi lọ sẹ́mi pé international passport tẹ́mi kò sí marriage certificate, ó dẹ̀ ní ìdí dọ́kúmẹ́ǹtì kan tó gbọ́dọ̀ rí orúkọ Alọ́ba ń bẹ̀. Wọ́n wá nítorí pé royalty yẹn tí wọ́n fẹ́ kílèmù lọ́dọ̀ Naira Marley nílé ẹjọ́ ló fi lọ change orúkọ lórí NIN. Àwọn kan tiẹ̀ ló fọ́ ọjí ẹ ní. Àwọn kan sì tún ní tá a bá tún ní àwò Nàìjíríà lónìí pé electronic NIN tí wọ́n ń ṣe pé kò gbà yẹn láàyè láti lè ṣe ayédèrú NIN mi, pé n tí súnmọ́ náà ni pé bóyá láti lè kílèmù n tó fẹ́ kílèmù nílé ẹjọ́ ó lọ ṣe change of name. Ẹ̀yin náà mọ̀ pé ó ṣe èèyàn lè change orúkọ lórí NIN, ṣùgbọ́n tí ẹ̀ bá change orúkọ orí international passport ńkọ́ tí ò change. Kò yẹ ń sẹ̀mọ̀ pé tó wá jẹ́ pé ó change orúkọ sí Alọ́ba Cynthia Ọmọwùmí lórí NIN, tó jẹ́ pé NIN tuntun rẹ̀ ní Alọ́ba Cynthia Ọmọwùmí. Sẹ̀mọ̀ pé èyí tí àwọn iléeṣẹ́ NIN filẹ̀ ó yẹ kó náà ti change kúrò ní Adébánjọ. Mo rò pé get sẹ̀mọ̀ pé immediately tí wọ́n bá change orúkọ kúrò lórí NIN, gbogbo dọ́kúmẹ́ǹtì òrìyàn lórí NIN Alọ́ba Alọ́ba ni wọ́n mọ̀ gbé wá, kò ní sí Adébánjọ kankan lórí dọ́kúmẹ́ǹtì NIN yẹn mọ́. Mo rò pé kí ni èrò tiyín lórí ilé, torí pé ọ̀rọ̀ àwọn èèyàn ti dá méjì, ṣùgbọ́n kí ló dé káàtì ẹ̀ sọ wípé lọ ṣe change of name gan tí túmọ̀ sí pé ó ní ìtumọ̀, àti pé tá a bá ní abira wa gan láì jẹ́ pé kí fámílì ọmọ wọn ò jẹ́ fámílì ọmọ tí òun àti àdúrà èyí tó jẹ́ àbúrò Mohbad tí wọ́n fi lọ ilé ẹjọ́ láti lọ sọ pé àwọn fẹ́ jẹ́ ẹ́stéètì olóògbé. Ṣé kò ìgbà tí èsè pé bóyá Mohbad ò lẹ́bí, ìgbà tí èsè pé bóyá Mohbad ò ní fámílì, kò ní bàbá, kò ní ìyá, kò lẹ́gbọ̀n àbúrò, kò ní nǹkan kan. Ṣé mo pé gbogbo nǹkan báyẹn ìwú tí èso owó kékeré là ń sọ, billions of kíní là ń sọ yìí o, tí túmọ̀ sí pé gbogbo ẹbí lọ́gbọ́dọ̀ mọ̀ tí bá ń ṣẹlẹ̀ lórí ẹ̀, wọn ò jẹ́ kẹ́bí kankan wọ́n mọ̀. Ṣe rọ̀rọ̀ kú Mohbad nǹkan kí ẹsẹ̀ ràgó lọ̀rọ̀ kú rẹ̀. Ní tó sì dùn mọ́ ni pé bọ́pẹ́ bóyá Ọlọ́run ó fi ojú àṣebí hàn náà ni. Ẹ ṣe àfídíò kẹ́ subscribe.